ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn aṣòfin ní ilẹ̀ Amẹ́ríkà lónìí ni wọ́n jókòó látàrí làásìgbò ètò ààbò tó wáyé nílẹ̀ yìí. mínísítà nílẹ̀ yìí fún ètò ààbò Bàdàrú fiṣẹ́ sílẹ̀ lẹ́yìn sọ́kà. àwọn ọlọ́jà nílùú Kóró òní wọ́n ṣèkọlù sí kó àwọn obìnrin méjì nígbèkùn. ní ìpínlẹ̀ Ọ̀ṣun aṣojú PDP ti ń balẹ̀ síbi ẹ̀ tí wọ́n ti ṣe ètò ìdìbò láti yan ọmọye fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. ní ilé òkèèrè ilẹ̀ Australia jẹ́jẹ́ pọ̀ ṣetán láti jẹ́ kẹ́nikẹ́ni kò láyà jẹ lórí bó ṣe fẹ́ fi òfin de lílo ojú òpó ayélujára. àjọ NFL yóò ṣiṣọ́ lójú àwọn agbábọ́ọ̀lù tẹ́ Nàìjíríà yóò lò fún ìdíje AFCON tó bá di ọjọ́ 3 oṣù kejìlá. ẹ̀ka àsán akéwà pé a kú ọ̀wọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànnì Diamond 88.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Táíwò Adéyẹmí lóyìn yìí kọ́tọ́ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wò wá ní YouTube wa ní Diamond 887 FM. ẹ̀kọ́ yìí náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀. Gbogbo wa la ti gbọ́ rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́. Ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni. Rí i dájú pé ó fi ẹ̀rọ apeni ṣàkíyèsí iná sínú ilé rẹ̀, kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ. Má ṣe fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná. Ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé. Tí ìjàmbá iná bá ṣúyọ, rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ. Sá àsálà fún ẹ̀mí rẹ. Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM. ẹ káàbọ̀ padà ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ní ilẹ̀ Amẹ́ríkà àti gbìmọ̀ tẹ̀kọ́tọ̀ torí sí ìlànà ètò ìṣúná yóò jókòó lónìí ọjọ́ Ìṣẹ́gun látàrí ẹ̀sùn jíjà okùn ẹ̀mí àwọn ọmọlẹ́yìn Kristi tó wáyé ní ilẹ̀ yìí. aṣòfin Riley Moore ló fún un lédè ní ojú òpó X ló sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ lẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún tó ń rí sí ọ̀rọ̀ owó náà ní ìgbákejì rẹ̀ tó jẹ́ ìgbákejì alága àti ìgbákejì alága ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹlẹ̀ lórí ètò ààbò Mario Das-Mallat yóò sọ̀rọ̀ níbi ìjókòó ọ̀hún gẹ̀jẹ̀pẹ̀ fún èdè àwọn irọ́ wọn ní àwọn ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ lẹ́mìíràn ọ̀nà wọn sọ̀rọ̀ níbi ìjókòó ọ̀hún. nínú ìròyìn mìíràn mínísítà nílẹ̀ yìí fún ètò ààbò Mohammed Badaru fìjẹ́ sílẹ̀ lẹ́yìn sọ́kà. olùrànlọ́wọ́ àgbà pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ròyìn àti ìlànà àǹtẹ̀lé Bayonuga ló fìdí ẹ̀ múlẹ̀ ní àná ọjọ́ Ajé nínú ìwé kan tó ní Badaru kọ sí ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tí a wà yìí. gẹ́gẹ́ bí òṣèwé agbẹnusọ iléeṣẹ́ ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ ipò Badaru fìjẹ́ sílẹ̀ látàrí ìpèníjà ọ̀rọ̀ ìlera tó ní. wọ́n sì ní fìdí ẹ̀ léde pé ààrẹ Tinubu ló ṣe tó kọ̀wé ránṣẹ́ sí ìlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí lọ́sẹ̀ yìí láti fi léde ẹni tí yóò rọ́pò Badaru kẹ́mísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè yìí. ní ìpínlẹ̀ Kwara àwọn ọlọ́jà tí wọ́n lọ láti ìlú Kóró ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ yìí lọ sí ìlú Ẹ̀gbẹ́ ní ìpínlẹ̀ Kogi lówùúrọ̀ òní ni wọ́n ṣe kọlù sí. ìṣẹ̀lẹ̀ ló wáyé ní nǹkan bíi aago 9 òwúrọ̀ nígbà tí àwọn àgbébọn ọ̀hún dọdẹ àwọn èèyàn ọ̀hún tí wọ́n lọ sí ọjà. nígbà tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ aṣíwájú ìlú Kóró olóyè Samuel Ayọ̀bọ́lá ṣàlàyé wípé wọ́n kó àwọn èèyàn 5 nígbèkùn ọkùnrin 3 àti obìnrin 2 gẹ́gẹ́ bó ṣe wí. àwọn ọkùnrin 3 ọ̀hún wọn ní orí kó yọ àmọ́ ní báyìí wọ́n ti kó àwọn obìnrin ọ̀hún wọ́n ti kó wọn lọ.
àwọn ọdẹ ìbílẹ̀ láti ìlú kóró ní báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí i pé wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn ọ̀hún. ẹ̀wẹ̀ alága ìjọba ìbílẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀ pé ní báyìí wọ́n ti kólóde àwọn òṣìṣẹ́ aláàbò láti rí i pé wọ́n dóòlà ẹ̀mí àwọn obìnrin ọ̀hún kúrò ní ìgbèkùn àwọn ajínigbé. wáyé o olùdíje tẹ́lẹ̀rí fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí Peter Obi ti ṣàlàyé wípé púpọ̀ orúkọ táyọ̀ bọ́lá Tinubu kọ ránṣẹ́ síwájú ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí kan buwọ́lù ẹbí àwọn aṣojú ìjọba ilẹ̀ Nàìjíríà nílé òkèrè ló jẹ́ àwọn orúkọ tó jani lẹ́nu. ìrọ̀ kan tó lòdì látọwọ́ Obi sójú òpó X rẹ̀ Obi ló kàmínú pé púpọ̀ àwọn orúkọ ọ̀hún ló jẹ́ àwọn èèyàn tí àmọ́ Nàìjíríà kò nígbòyà mọ́ nínú wọn. gẹ́gẹ́ bí Obi ṣe wí ilẹ̀ Nàìjíríà lákòókò yìí ó ní ó ń kojú ìpèníjà àwọn adarí tán fẹ̀sùn kàn kún lọ́wọ́ nínú ìwà àjẹbánu. gómìnà tẹ́lẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Anambra wá bu ẹnu àtẹ́lu àwọn èèyàn tó ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́sí mìíràn pàápàá jùlọ bílẹ̀ ìṣe ń kojú ìpèníjà ọrọ̀ ajé àti ìpèníjà ètò ààbò tí àwọn ilẹ̀ yìí ń kojú. àjọ ìjọba ilẹ̀ yìí tó ń rí sí àwọn epo tí wọ́n ń pèsè ní orí ilẹ̀ ti ṣàlàyé wípé òun ti san owó tó lé díẹ̀ ní tírílíọ̀nù 8 náírà sí àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láàrin oṣù kínní sí oṣù kẹwàá ọdún tàwa yìí. ọ̀kan tó léde látẹnu àjọ ọ̀hún lẹ́yìn ìpàdé oṣù kọkànlá tí ìgbìmọ̀ tó lé sí bó ṣe ń powó lóṣooṣù fún ẹ̀ka mẹ́ta lórílẹ̀‐èdè yìí àti àwọn ìpínlẹ̀ ṣàlàyé wípé ní oṣù kẹwàá ọdún tàwa yìí owó tó san ní ó lé díẹ̀ ní ẹgbẹ̀rin bílíọ̀nù. láti ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti balẹ̀ síbi tí wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́lé kòmẹ́sì yọ láti mú ọmọye fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. ètò ìdìbò ọ̀hún ò ní ó ń lọ lọ́wọ́ ní ìlú Òṣogbo níbi tí àwọn òṣèlú ti lọ wámúwámú láti má fi ààyè gba làásìgbò. ẹ rántí pé alága ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi ní àná ọjọ́ Ajé ti kéde wípé ètò ìdìbò ọ̀hún kò ní lè wáyé mọ́ látàrí ìfàǹfà tó ń kojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórí ọ̀rọ̀ adarí. lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ó ní akọ̀wé ọ̀rọ̀ ètò fún ẹgbẹ́ òṣèlú alábùradà PDP nílẹ̀ yìí tí ó fi lọ ṣàn tako ọ̀rọ̀ ọ̀hún tẹnu pé ètò ìdìbò ọ̀hún òní yóò wáyé lówùúrọ̀ òní gbọ̀ngàn ìgbàlejò tí wọ́n fẹ́ lò ó ní ọ̀gọ̀rọ̀ àwọn aṣojú ti wà níkàlẹ̀ tó sì jẹ́ pé alága àjọ elétò ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú PDP Humphrey Abba ló wà ní gbọ̀ngàn ọ̀hún àti àwọn òṣìṣẹ́ àjọ INEC tó jẹ́ pé wọ́n wà níkàlẹ̀ láti mójútó ètò ìdìbò kòmẹ́sẹ̀yọ ọ̀hún. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ́yìn láti kàyìn Diamond 88.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkè ilẹ̀ Australia fún lóde fún wọn ṣetán láti jẹ́ kẹ́nikẹ́ni dẹ́rùbà ìjọba ilẹ̀ ọ̀hún lórí ọjọ́ ìfòfin de lílo ojú òpó ayélujára. lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀. Hello, you found me lórí social media. Èmi ọmọ yín ni pretty by ni. I'm blushing. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bọ́lákalẹ̀ Street. Ṣeré White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ní ilé mi. Gbogbo eré tí mo máa ń sá yìí every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni can see ó gbọ́ ọmọ ló tù yìí. ó mà ṣe o ó sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ̀ sílẹ̀kùn fólè fira rẹ̀ lájínigbé lọ́wọ́. gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ńdú ayé rẹ̀ àti ara rẹ̀ ló ti fi láyé lọ́wọ́ yìí. àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. ǹjẹ́ o tiẹ̀ mọ̀ àwọn tí ò ń bá dọ̀rẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? ayé le o èèyàn sì burú. kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. ṣọ́ra mójú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára. ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin. nígbà tó o bá ń sùn lọ́wọ́ ara ríro kan jàǹgbọ̀n lọ́wọ́ sẹ́ńpẹ́ ó kan jàǹgbọ̀n jẹ́jẹ́jẹ́ níṣẹ́ rẹ̀
kò mú nira lọ́wọ́ rárá ẹ̀fọ́rí ìrora wa gbígbà ó Sempane ọkọ̀ yín ti dé. pírí lolongo jí ẹ̀kìrì jígbọ́nra tàná dànù Sempane night lẹ́yìn iṣẹ́ òòjọ́ tó wá kẹ́fìn ìrora tó lè fa ìrorun sùn bó ṣe ń fẹ́ tó o bá wojú aago tó rí pé ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó o fẹ́ sùn gbé Sempane night hóró méjì lura wẹ́rẹ́wẹ́rẹ́ ni Sempane yóò máa ṣiṣẹ́ lágọ̀ọ́ ara rẹ nígbà tó o bá ń sùn lọ́wọ́ tí ìlera pípé yóò sì jẹ́ tiẹ̀ tó o bá ti jí láì látàtì Sempane night jẹ́ẹ́jẹ́ kulẹ̀ níṣẹ́ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ lójú oorun kébé ni fún ẹ láàárọ̀ ọjọ́ kejì lẹ́nu iṣẹ́ rẹ̀ iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká pò oògùn òyìnbó ló ṣe é bára rẹ ò bá ṣe wéré lẹ́yìn ọjọ́ kẹta kàn sí dókítà rẹ Sempane night. ẹ̀fọ́rí ìrora wa gbígbà ó Sempane ọkọ̀ yín ti dé. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM. ẹ káàbọ̀ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ náà ní amúwáṣe ti gbọ̀yìn láti ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè mínísítà fún ìbáraẹnisọ̀rọ̀ ní ilẹ̀ Australia Annika Wells ṣàlàyé fún iṣẹ́ ìròyìn BBC ìpínlẹ̀ ọ̀ṣẹ̀tàn kò ní jẹ́ kí ẹnikẹ́ni kókó láyà jẹ pàápàá jùlọ bó ṣe fẹ́ fi òfin de àwọn ojútàkùn ayélujára kan. ó tẹ̀síwájú kan ṣetán pé kílẹ̀ Amẹ́ríkà kò dá sí ọ̀rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ láti ọjọ́ 10 oṣù kejìlá àwọn ojú ìtàkùn 10 Snapchat, Meta, TikTok àti YouTube oníjọba ṣàlàyé wípé wọn ò ní ṣiṣẹ́ mọ́ àpájọ tó bá kùnà sí gbégbésẹ̀ láti rí i pé wọ́n gbégi dínà àwọn ògo wẹ̀rẹ̀ ọmọ ọdún tọ́jú orí wọn kò tí ì tó ọdún mẹ́rìndínlógún láti máa lo àwọn ìtàkùn ọ̀hún. àmọ́ iléeṣẹ́ Meta ti ṣàlàyé pé ìgbésẹ̀ náà kì í ṣe ọ̀nà àbáyọ sí ìpèníjà tó wà nílẹ̀ àmọ́tẹ́sọ̀ ìpọ́nà faramọ́ dáàbò àwọn ògo wẹ̀rẹ̀ ní ojú òpó ayélujára. síbẹ̀ ní ilé òkèrè àwọn ọmọ ológun tó ń sọ orí òkun la nílẹ̀ China àtìlẹ̀ Japan ti ń fún lédè ṣe pé wọ́n ti ń takora wọn lórí ìfàǹfà kan tó wáyé ní agbègbè kan tó wà ní ìlà oòrùn òkun ilẹ̀ China. àwọn ọmọ ológun tó ń sọ òkun ilẹ̀ China lónìí ṣàlàyé wípé ọkọ̀ pẹjapẹja kan ti ilẹ̀ Japan ó ní ó wọ agbègbè rẹ̀ wá ní orí omi ọ̀hún tó ń pè ní erékùṣù Diaoyu àmọ́ ilẹ̀ Japan ló ń pè erékùṣù ọ̀hún ní erékùṣù Senkaku. ilẹ̀ China ṣàlàyé wípé wọ́n ló ní agbègbè ọ̀hún àmọ́ ilẹ̀ Japan ó ní ó ń darí erékùṣù náà. ẹ̀wẹ̀ àwọn ọmọ ológun tó ń ṣọ́ orí òkun la nílẹ̀ Japan ti ṣàlàyé wípé àwọn gbégbésẹ̀ wọ́n sì gbégi dínà àwọn ọkọ̀ ológun orí omi ilẹ̀ China mẹ́kẹ̀tọ̀tọ̀ tó fẹ́ wọ agbègbè rẹ̀ wá tó fẹ́ ṣe ìkọlù sí àwọn ọkọ̀ tó ń pa ẹja ọ̀hún. ìfọ̀fánlò ti wáyé ṣe pé àdéhùn àti ọ̀rẹ́ tó wà láàrin ilẹ̀ méjèèjì òní ò ti ń bàjẹ́ sí i látàrí ọ̀rọ̀ kan tó lédè láìpẹ́ yìí látọwọ́ adarí ilẹ̀ Japan lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ní Taiwan. lábala ìròyìn eré ìdárayá àgbábọ́ọ̀lù lọ́wọ́ wájú ọmọ ilẹ̀ yìí Terence Murphy àti Jeremiah Boga òní wọ́n ṣèkọlù sí látọwọ́ àwọn alátìlẹ́yìn ikọ̀ Nice látàrí bó ṣe fìdí rẹmi sí ọwọ́ ikọ̀ Lorient pẹ̀lú àmì ayò góò 3-1 ní ọjọ́ àìkú. àwọn àgbábọ́ọ̀lù Nice ó ní wọ́n fajú papá jùlọ wọ́n ṣe fìdí rẹmi nínú ìdíje ọ̀hún. wọ́n sì ṣèlérí wípé àṣetán láti rí i pé àwọn tàbùkù àwọn agbábọ́ọ̀lù ọ̀hún tó bá ti farahàn níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì. Murphy àti Boga òun náà ni wọ́n ṣe ìkọlù sí wọ́n tọ́ sí wọn lára wọ́n sì ti sọ̀rọ̀ kò bá kúngbè sí wọn lórí nǹkan tó ní ṣe lórí ẹ̀yà ara ènìyàn pàápàá jùlọ àwọ̀ ara ènìyàn. ẹ̀wẹ̀ àwọn agbábọ́ọ̀lù ní báyìí wọn ni wọ́n ń ṣe àyẹ̀wò fún lọ́wọ́ pàápàá jùlọ láti ṣèrànwọ́ fún wọn wọ́n yẹ ṣe ìkọlù sí wọn. olùkọ́ni fún ikọ̀ Super Eagles tẹ́lẹ̀ ṣíṣàlàyé pé ó ṣetán láti ṣiṣọ́ lójú àwọn àgbábọ́ọ̀lù ẹlẹ́nu 28 tí yóò lò fún ìdíje AFCON tí wáyé nílẹ̀ Morocco tó kù 20 tẹ́lẹ̀ ṣáájú ti fohùn lédè ó sì fi àwọn agbábọ́ọ̀lù ń sọ̀wọ́ sí àgọ́ NFF láti inú oṣù kọkànlá ní báyìí ó fi ṣe láti gbajúmọ̀ ìdíje AFCON tí ó wáyé nílẹ̀ Morocco. Nàìjíríà kò ní kópa ìjàgbáyé ọdún tó ń bọ̀. ẹ̀wẹ̀ NFF nìrètí wà wípé ìṣòdojú àwọn agbábọ́ọ̀lù ọ̀hún tó bá di ọ̀la ọjọ́rú ọjọ́ 3 oṣù kejìlá.
lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A kà fún yín pé àwọn aṣòfin ní ilẹ̀ Amẹ́ríkà lónìí òní wọ́n jókòó látàrí làásìgbò ètò ààbò tó wáyé ní ilẹ̀ yìí. Mínísítà fún ètò àwọn ilẹ̀ ìbàdàrú fìṣẹ́ sílẹ̀ látàrí ìpèníjà ìlera tó náà ni. A kà fún yín pé àwọn ọlọ́jà ìlú kóró òní wọ́n ṣe kọlù sí wọ́n sì kó àwọn obìnrin méjì nígbèkùn. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun a ti kà fún yín pé PDP ti bẹ̀rẹ̀ ìgbáradì láti ṣe ètò ìdìbò kòmẹ́sì-ó-yọ fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nílẹ̀ òkèèrè a sọ fún yín pé ilẹ̀ Australia jẹ́jẹ́ kún òṣètàn láti jẹ́ kẹ́nikẹ́ni kó láyà jẹ lórí bó ṣe fi òfin de àwọn ojú ìtàkùn ayélujára. Lákòótán NFL ṣetán láti ṣe lójú àwọn agbábọ́ọ̀lù tí yóò lò nínú ìdíje AFCON tí ó wáyé ní ilẹ̀ Morocco. Ẹgbẹ́ 2013 ó ní adarí ilẹ̀ South Africa Nelson Mandela tó jà fitafita láti dẹ́kun ìṣèjọba tó ń dẹ́yẹ sí ní dágbére fáyé ní ẹni ọdún márùndínlọ́gọ́rùn-ún. Ẹ lè pè sí orí nọ́mbà yìí 09160627526 fún ròyìn tó máa lọ ní agbègbè yìí. Ẹ pàdé wa tó bá di aago 5 àbọ̀ rẹ̀ lónìí fún ròyìn àgbáyé wa nìkan Diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Nẹ́dú Okòrè ní olóòtú ìròyìn Táíwò Adéjẹmí lótú tó ká sí etí gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀yà ṣẹ́ o ẹ sì kú ọwọ́ lẹ́nu iṣẹ́. Now you be the best, you make una dey hear am.